bẹ́ẹ̀ ni gbogbo àwọn èèyàn a máa ń rò pé gbogbo nǹkan lágbára wa kálá lè ṣe nǹkan bẹ́ẹ̀ à sì lè ṣe nǹkan kan ọlọ́run ọba lọ́ba tó ń ṣe gbogbo nǹkan ló máa jẹ́ kí n fún wa lórúkọ ọlọ́run yìí ó lágbára púpọ̀ jù gbogbo ẹ̀yin obìnrin ẹ fi nǹkan tẹ́ bá lágbára sákàǹtì àwọn ọmọ aláìní àwọn ọkùnrin náà tá wà ń bí náà àti gbogbo ojú tó ń wo fídíò tá padà rí ẹ dá sétò àwọn ọmọ aláìní gbogbo ẹ̀yin tẹ́ ń dá sí àdúrà yẹn á máa gbà á dẹ̀ nídìí ajé àti umura slot ẹ fún organisation wa small but mighty àwa Nàìjíríà wà ní South Africa àwa káàkiri anídìí ajé àti umura kó máa jẹ́ sàdákà járíyà àdúrà tó fẹ́ ṣe yìí ọjọ́ mẹ́ta péré ló fẹ́ fi ṣe àdúrà yìí tó bá lè gbìyànjú láti ṣe ya wakilu ya latif ya wakilu ya latif ya wakilu ya latif wàá ṣe ní 4,444 láàrin 3 days pẹ̀lú àwẹ̀ gbogbo nǹkan tó bá wù kó máa pa ẹ́ láyà ọlọ́run á ṣe fún ẹ ọ̀nà ẹ̀ á là inú ẹ̀ á dùn ayọ̀ ẹ̀ á kún ọjọ́ tó bá wù ẹni kó bẹ̀rẹ̀ wákàtí tó bá wù ẹni kó bẹ̀rẹ̀ pẹ̀lú àwẹ̀ ya latifu ya wakil ya latifu ya wakil gbogbo nǹkan pátápátá ló ní ìdí ọlọ́run àmọ́ ọlọ́run ò ní ìdí kankan gbogbo nǹkan tọ́lọ́run sì dá pátápátá tó bá lòun ò ní ìdí ọlọ́run kíní náà máa parẹ́ ni ọba tá a máa tó fara tì ó gbọ́ àyà tó sọ pé allazina qala lahumu nnasu inna nnasa qad jama'u lakum fakhshawhum fasaddaqu imana wa qalu hasbunallahu wa ni'mal wakil ó lágbára púpọ̀ jù yá wakil wọ́n wá máa ṣe ní yá latifu yá wakil yá latifu yá wakil wàá ṣe ní 4,444 ọjọ́ mẹ́ta ni kò fi ṣe kó dẹ̀ ṣe pẹ̀lú àwẹ̀ nǹkan tó bá lágbára fi sákàǹtì àwọn ọmọ aláìní tó bá lẹ́ni ìbéèrè gbogbo ẹ̀yin tẹ́ wà spiritual share fídíò yìí káwọn èèyàn jàǹfààní ẹ̀ kí wọ́n máa jẹ́ sàdákà járíyà fún wọn náà ogun ìdílé ń dàyàn láàmú ni àìríjẹ àìrímu wọ́n ṣèpè fẹ́ nìkan ọ̀nà ẹ̀ ò là inú ẹ̀ ò dùn ayẹ̀ òkun ó ń wọ́ ọmọ ó ń wá físà ó ń wá ìwé ìgbélu yá làtífù yá wákìlì ó fẹ́ máa kọ́lé mọ́lé ó fẹ́ máa ralẹ̀ mọ́lẹ̀ èmi ò tàn yín o àwọn èèyàn tó ń lo àwọn prayer wa wọ́n ń dúpẹ́ fọlọ́n gbogbo àwọn àtàsí wa mílíọ̀nù testify sí la fi ń fún yín ọlọ́run ọba tóbi alwakil ọba tó tóbi lórí gbogbo nǹkan kódà kó o ti lówó tó fẹ́ kówó náà lọ tẹ́rù ń bá ìpèsòwò yóò ní tán sí wàhálà ò ní dé máa ṣe ọlọ́run máa lé ẹkún nínú oore ní gbogbo ẹni tẹ́ bá ní problem ayé ń dáyàn láàmú ni oṣó ń dáyàn láàmú ni àjẹ́ ń dáyàn láàmú ni àìríjẹ àìrímu ẹ WhatsApp wa lórí +2761295638 ẹ fi nǹkan tẹ́ bá lábúrò sákàǹtì àwọn ọmọ aláìní àkáǹtì nọ́mbà ní fún àwọn ọmọ aláìní 0123214254 Wema Bank of Nigeria Global Dahiratu Dhikrlahi Islamic Organization ẹ pè wá lórí èké lórí ìdààmú tó bá òkú dojúkẹ̀dá inna li zata lillahi jami'a gbogbo agbára ọlọ́run bá lónìí.